alémọ lójú àlá àtòròkun mojò afẹ̀sín kọ̀kọ̀tàrí ọmọ sódò ọya wọ́n yẹ kókó ayédògún wọ́n ní ìdènà ọ̀run dèjà wọ́n ra iṣẹ́ ikú sí bàbá mi agbègbè bẹ̀sín Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tèmi àtẹ̀yìn tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi báyìí wọ́n lẹ́kùn ìta kánkán kú oṣù yíyànrún bọ̀rọ̀bọ̀rọ̀ gbogbo ìsí orí àkùkọ ìpìlẹ̀ ọ̀rọ̀ kì í sí lọ síbòmíì ọmú ìsí lọ láyẹ̀ obìnrin ewé olùtìpátì lomi àwa wọn láàmú ọ̀rọ̀ wáyé àní tètè kú àní dáre wọ̀ inú àwa rówó sáyé wa okun ara èèyàn fi ń sáyé Ọlọ́run ní ṣe ìwúre wa kò ní sọdẹyọ kan Ifá ní òsín tó dùn légùn bíi kájíkára ẹni ọmọ ilé adé fún gidigidi wọn ní ojí kó ṣẹbọ àjídìde ó sì gbẹbọ ń bì òrúbọ ó gbèrú òtẹrù ǹjẹ́ pírí ń lolongo jí ẹnìkan kì í bókun ẹyẹ lórí ìtẹ́ pírí ni gbogbo wọn mọ̀ ṣàjíǹde ara tá a bá wá lájíǹde ara àwa ní tàràkàkà tó jẹun láṣẹ Olódùmarè Ifá ní ká jí kùtùkùtù ká mú òun pín kò pín adífá fún ọlọmọ ajíbárere pàdé lọ́la èmi tí mo jí kùtùkùtù tí mo mú ohun ìpín kò pín èmi ní ìbárere pàdé lọ́la gbogbo wa lábárere pàdé lọ́la ọ̀la nǹkan lèmi ọ̀la ìtàn lẹ́yìn ọ̀la gbogbo wa àmọ́ jíbáre ni àmọ́ kóre àkòyà ibi láṣẹ Olódùmarè torí pé fani tó nítorí ìfẹ́ mi tó jù lọ àṣẹ alẹ́ àṣẹ àárọ̀ àwọn tó ṣe fáfárúgbó abẹ́wò orí kòkòkò ètí ń lọ jẹ òjùgbò mẹ́kàn kọ̀tà kọ̀rà ó gbà wọ àṣẹ ìlọ́run gírígírí wọ́n lárúgbó olóṣó lòun ògbóṣó wọ́n lárúgbó ọlájẹ lòun lájẹ wọ́n ní tó bá wí ṣe wọ́n ń ṣe ó lẹ́ẹ̀mọ́ pé òun àwo lóṣó òun àwo lọ̀rọ̀ òun àwo làṣẹ gbogbo ohun tí mo wí lónìí àrọ̀ ọ̀rọ̀ mọ́ ọ̀sẹ̀ òjì ó ṣẹ òsùn òní jí ó sùn nà àwíyáre ìwí ti ẹ̀kọ́ mọ́ṣẹ́ o torí pé òjò báyìí lóró náà múgi òjò lóró òtọ́ múlẹ̀ níbi ọlọ́tí mo tí báyìí lè dì dáadáa gbogbo ohun tí mo sọ sáyé sí àtàrà mi ní wákàtí ọ̀wọ̀ yóò sì mọ rí bẹ́ẹ̀ torí pé mo ní tó Olódùmarè wí àṣẹ.